Africa Content TV. ẹ lọ wo sórí wa ẹ bá wo sórí wa mo máa ń sọ ọkọ fún ìyàn ìjọ tí bá ti pa ti yàn jẹ ìjọ yẹn kọ́ lọ́wọ́ mi kó lórí wa ìjọ tí bá ti wá àpò tí ò sọnù kiri ìjọ yẹn kọ́ lọ́wọ́ mi kó lórí ayé ìjọ tó bá ti pè mí pé ẹgbẹ́ kan lọ ní oníṣègùn ká lọ ṣe kíní kan báyìí ká lọ ṣe gbá ká lọ sí gbẹ́rẹ́ ìjọ yẹn kọ́ lọ́wọ́ mi kó láyé pọ̀ pé kí wákàtí márùn-ún kí n ṣàdúrà mi èmi mo mọ bí o ṣe rí fún mi láti bẹ̀ ẹ bọ̀ oníkálùkù máa mọ ìfọ́ tó bá lára mu oníkálùkù máa mọ sítáì pé tí bá ṣe ìkọ́ báyìí ó máa bù mí lọ́wọ́ tí bá ṣe ìkọ́ báyìí kò ní bù mí lọ́wọ́ oníkálùkù ló máa ti mọ ọ̀ra ẹ̀ ọlọ́wọ́ mi nínú máa rè nínú àti iná mẹ́ta yìí gbogbo ibi tí àwọn ẹbí wa olólùfẹ́ wa àwọn èèyàn wa àwọn kárí pé tí wàhálà bá kàn ó máa kàn wá gbogbo ibi tó bá wà tí ó sì rí ọlọ́run obìnrin nínú máa rè kó bá wà ṣe àǹfààní ayọ̀ fún wọn. ọlọ́run bá wo ní oṣù Ramadan yìí pé wọ́n ní ìwọ̀n tó bá gbà tọkàntọkàn kò sí ìwọ̀n tó máa bèrè ọlọ́run kò ní ṣe fún ẹ gbogbo nǹkan tá à ń tọrọ ní oṣù Ramadan yìí ọlọ́run obìnrin nínú máa ta ṣe dáadáa. àmúlò bẹ́ẹ̀ a máa lọ ṣe fáwọn. àwọn ìṣègùn wà yìí náà tó jẹ́ pé àwọn náà láǹfààní báwọn fẹ́ bá wa tàbí báwọn náà ní àwẹ̀ tí wọ́n tọ́ka ọlọ́run á jẹ́ káyọ̀ tìbí náà.